ẹ̀yin lólùfẹ́ mi ìdán set ìdán ṣẹlẹ̀ ìdán ṣẹlẹ̀ ṣe ti gbọ́ abẹ́ ti gbọ́ ọ̀rọ̀ Bobrisky náà ni o ọwọ́ pálábẹ́ ti ségi Bobrisky fẹ́ jápa ó fẹ́ escape kó lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó ti mọ̀ wípé ọwọ́ pálábá òun ti fẹ́ ségi ó fẹ́ jápa orílẹ̀‐èdè Benin òun ni wọ́n ti mú Bobrisky àjọ àwọn immigration tó wà ní orílẹ̀-èdè Benin pẹ̀lú àjọṣepọ̀ àwọn Nigeria immigration àwọn ni wọ́n rá Bobrisky mú ó fẹ́ escape kó nílùú Nigeria tí ẹ bá gbàgbé ọ̀rọ̀ Bobrisky pẹ̀lú Very Dark Man àti Baba Falana tó sì ń já ròyìn lẹ̀ ẹni eléníyì òun ni wọ́n tún pè wọ́n sí House of Assembly èní ni date tí wọ́n pè wọ́n sí House of Assembly láti wá interrogate wọn again tẹ́ ẹ bá rántí pé nígbà tó pè wọ́n nígbà yẹn Very Dark Man nìkan ló yọjú Bobrisky ò yọjú àjọ correctional service ò yọjú àjọ EFCC wọn ò yọjú now wọ́n wá ti mandate ẹ̀ fún wọn pé lẹ́ni yìí wọ́n gbọ́dọ̀ yọjú bóyá Bobrisky ti rí pé tóun bá fi lè yọjú ọwọ́ pálábá òun máa ségi ó wá fẹ́ jápa kò mọ̀ pé wọ́n ti report òun ní gbogbo port of entry ó fẹ́ jápa bọ́n ṣe ra mú nìyẹn o fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ mi tó yẹ pé ẹ máa fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ mo ti sọ pé gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ òun náà ni màmá báyé fẹ́ tí wọ́n máa fi tẹ́ yín lọ́rùn ẹ wá gbọ́ láti ẹnu ọlọ́rọ̀ fúnra rẹ̀ wọ́n lẹ́nu oníkàn òun láti ń gbọ́ pọ̀ òun ẹ̀yin olólùfẹ́ mi ó yá ẹ máa bá mi ká lọ ẹ wá gbọ́. ọwọ́ ti tẹ Bobrisky o ẹ̀yin èèyàn. ṣe ti ń gbọ́. síkọ́ àwọn àjọ immigration ó ti tẹ Bobrisky o nígbà tí Bobrisky tó ń gbìyànjú láti jápa lọ sí Benin Republic kó lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣe ti ń gbọ́. tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé òní olónìí gangan náà ni àwọn House of the Representative náà ní pé kí Bobrisky Very Dark Man àwọn àjọ correctional service àti àwọn àjọ EFCC pé kí gbogbo nǹkan péjú kán pèsè o sí House of the Representative lónìí ó ṣe wá jẹ́ pé òní olónìí náà wá ní Bobrisky wá ń gbìyànjú láti jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó wípé Bobrisky ń bẹ lọ́dọ̀ àwọn immigration o wípé wọ́n ti arrest ẹ o ẹ wá gbọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀hún lọ́dọ̀ Very Dark Man torí ó yànnà náà gbogbo ẹ̀ pátápátá ni o gbogbo ìgbìyànjú tí Bobrisky tó ń gbìyànjú láti jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa lọ sí Benin Republic gbogbo ẹ̀ pátápátá báyìí ó ti wá hàn sí gbogbo ayé o wọ́n ní pé Godfather Bobrisky pé yóò kúkú máa gbìyànjú báyìí láti pe àwọn immigration o wípé kán bá wọn yọ̀ǹda Bobrisky kalẹ̀ pé àwọn máa wo ẹni tí ó wàá pè wọlé báyìí o bóyá àwọn immigration náà ti fẹ́ gbà bọ̀dẹ̀ pé gbogbo ẹ̀ pátápátá báyìí ni ó hàn sí gbogbo ayé o. ṣé ti gbọ́ ẹni tó host Very Dark Man òun ló sọ̀rọ̀ yìí o ẹni tó host Very Dark Man òun ló sì sọ̀rọ̀ tí ẹ sì gbọ́ yẹn o Very Dark Man fúnra rẹ̀ ó sì máa sọ̀rọ̀ mo máa play ẹ̀ fún yín tẹ́ máa fi tí ara yín gbọ́ ṣé rí i pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ní toníhun wọ́n ní báwo ni àwọn Yorùbá tó ṣe máa ń pa òwe yẹn ṣé rí ngbà mi òwe máa ń wù mí pa but òwe yẹn ò kì máa ń wá sí mi ní orí ngbà mi ṣé bí ngbà tí Very Dark Man tó gbé fọ́ìsì Bobrisky jáde Baba Falana deny ó lóun kọ́ òun ò mọ nǹkan pa ẹ̀ òun ò ṣe gbá ń bẹ̀ òun ò ṣàwọ́ bẹ̀ Baba Falana sue Very Dark Man ó sue ẹ̀ sí court ẹ gbọ́ àdúrú iye owó tí wọ́n ṣáàjì Very Dark Man ṣe ẹ gbọ́ àdúrú iye owó yẹn tí wọ́n ṣáàjì Very Dark Man ibi tẹ́ ti máa mọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà corruption yìí ti pọ̀ jù ìwà àbàjẹ́ yìí ó kàn ń gbilẹ̀ sí lójoojúmọ́ ni ó ń gbilẹ̀ sí lójoojúmọ́ ni Bobrisky tó yẹ kó wà nínú ẹ̀wọ̀n kó máa sáàfù ìjìyà ẹ̀ lọ́wọ́ òun ló tó wá lẹ́nu tó tó wá ń ṣe belebele torí gbogbo àwọn bàbá àṣàlẹ̀ tó ní àwọn backbone tó ní ṣe ti rí ọwọ́ ìbàjẹ́ tí wọ́n fi Ọlọ́run tẹ́ ẹ bá mọ ibi tí Nàìjíríà tó ti bàjẹ́ dé tẹ́ ẹ bá mọ gbogbo ibi tí wọ́n ti ń yẹ̀yẹ́ Nàìjíríà dé lórí àtàrí àwọn olórí wàyí náà ni àwọn olórí wàyí náà ó dàbí pé wọ́n ti fi àpáta tẹ́ ilé ojú kò sáànú lójú wọn kò sí ìfẹ́ mẹ̀kúnnù ní ọkàn wọn pẹ̀lú pé wọ́n tún jáde lọ sí orílẹ̀-èdè míì ní òkè òkun
tó ń rí bí àwọn olórí wọn ṣe ń tọ́jú àwọn citizen wọn bẹ̀ ẹ jẹ́ mọ̀ pé kò tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ fáwọn olórí títí wa ẹ ti rí àṣírí tiwa ń tú kí ló fẹ́ mú Bobrisky sákò Naija tí ìwà ọwọ́ ẹ̀ bá mọ́ kí ló fẹ́ mú Bobrisky jápa tó bá yẹ pé lóòótọ́ ni kò mọ nǹkan nípa ẹ̀sùn tó fi kọ́ ẹ̀ ló lè fẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá mi share fídíò yìí fún ẹ̀yin tí ẹ kọ́kọ́ máa wo program ní ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ subscribe SELE Global TV information pọ̀ ní orí platform yìí gan information pọ̀ mo lè ti promise yín pé mi ò ní fi dá yín lágara gbogbo information tí n bá ti ń gbọ́ òun ni wọn máa mú wá fún yín ẹ bá mi subscribe SELE Global TV ọwọ́ tẹ́ ẹ fi subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ tún wá gbọ́ síwájú ẹ wá gbọ́ Very Dark Man fún ara ẹ níbi tó gbé ti ń sọ̀rọ̀ ó yá. Person inside corruption, you understand? The person getting party to corruption, we go drop respect because what we look for Nigeria and the betterment of the country. Yeah. I don't know if they look for the betterment of the country. Most of one they don't respect. This generation is going to take Nigeria without respect because we don't respect the old peoples. And they don't do it. Then Nigeria be like this. So the Godfather, we actually call prison according to the voice note. You will present yourself at the end of the day. Nobody is going anywhere. You understand? So, Nigerian immigration, they say leave it to now. I know she will say, one of that degree post the news before Godfather will call now. And all those church of Joy Bobrisky talk. I want to know your connection. Mind you. This thing, it might look like a saving jobs for me and Bob. No. You understand? My problem is this. If the people that have been sentenced to go to prison don't go to prisons, it is a problem in Nigeria. If EFCC will be collecting money to drop charges, it is a very big problem in Nigeria. The first time, the House of Rep invited all of us, it didn't show up. Now, another invite is gone near. You don't need time to leave the country. You understand? A few days ago, some people say they give them 12 hours to apologize. You don't apologize, nothing happened. Then I come back, it's not me, it's Very Dark Man. I want to see what you want to do. They still not get connection for Nigeria. They still not have any law. Once you want to do for Nigeria, Nigeria is not for anybody. Nigeria is for all of us. It's for all of us. Yeah. Ṣé ti gbọ́ sí Very Dark Man sọ wípé gbogbo àwọn tó bá yẹ kí wọ́n ṣẹ̀wọ̀n tí wọ́n bá ṣẹ̀wọ̀n a máa monitor wọn sìn gbogbo àwọn tó bá dájọ́ fún tí wọ́n jẹ́ ìdájọ́ wọn a máa monitor wọn sìn ìtàn bà Nàìjíríà jẹ́ ó tó ìtàn bà Nàìjíríà jẹ́ kẹ́ ó tó ẹ ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó go viral kẹ́lẹ́ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook SELE Global TV àṣírí Bobrisky ni o àṣírí Bobrisky ni àṣírí ẹ̀ ti tú báyìí ọwọ́ pálábẹ́ ẹ̀ ti ségi wọ́n ti mú ní Seme border bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti wà ní àhámọ́ àwọn immigration àwa fẹ́ wò bó ṣe wá fẹ́ bọ́ nínú eléyìí àwa fẹ́ wò bóyá àwọn godfather ẹ̀ wọ́n máa tún wá yọ nínú eléyìí àwa fẹ́ wò bóyá lọ́ọ̀yà ẹ̀ ó máa tún wá yọ nínú eléyìí ẹ jẹ́ ká tó rí nǹkan tí àwọn Nigeria immigration tí wọ́n tún fẹ́ dánwò nínú eléyìí ẹ ló lè fẹ́ mi ẹ jọ ọ̀rọ̀ Bobrisky nìyẹn tí mo ní kí sáré wá mú fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe SELE Global TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe gbogbo aládùúrà fún yín ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe lágbára Èdùmàrè ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ òkè òun lọ́wọ́ yín máa lọ lágbára Èdùmàrè ọ̀rọ̀ Bobrisky nìyẹn o ọ̀rọ̀ Bobrisky nìyẹn ọwọ́ pálábẹ́ ti ségi wọ́n ní ọlọ́run àtijọ́ òun ló máa ń pẹ́ kó tó múyàn tí sìn jet ló ń gùn jet ọlọ́run sìn jet ló ń gùn faster jet òun nìyẹn ìjọ wo ni wọ́n sì sọ wípé wọ́n ṣàjì fdm ní adúrò owó lórí nǹkan tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ lórí pé ó fẹ́ kí nàìjíríà dáa ayò ẹ ló lè fẹ́ mi mo tún padà bọ̀.